Suberu Lobanika ó ti ń dúnkokò ikú mọ́ Imam Ile Ogbomoso ó fẹ́ ṣe lóníbejì fún ọ̀gá àtọmọṣẹ́ o. You think I will leave you free? I will not leave you scot-free. No. Wallahi. Àwọn Yorùbá máa sọ wípé máa wú ẹ kágbó ẹ̀yin ẹ̀ ló máa kọ́kọ́ fi wọ́ o ẹ̀yin ẹ̀ ló máa kọ́ lápá ẹ ti wá bójú ara yín jẹ́ nígbà tọ́rọ̀ bá wá ṣẹ́tù báyìí ibo lẹ fẹ́ fojú sí o ẹ̀yin ọmọ àlè Ògbómọ̀ṣọ́. Ó fẹ́ pa Kabasara nítorí ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ ṣe Kabasara níjàmbá nítorí ìmáàmù Agba Ile Ogbomoso wọ́n ní kó má dá sí ọ̀rọ̀ àfa ẹ̀ mọ́. Suberu mo fàkọ́kọ́ yìí sọ fún ẹ pé lórí ọ̀rọ̀ tó ń sọ yìí ó máa ṣẹ̀wọ̀n o. Suberu Lobanika ó máa fi aṣọ péńpé roko ọba o. Suberu Lobanika ìyàwó àtọmọ ẹ̀ wọ́n wá máa gbóúnjẹ fún ẹ lọ́gbà ẹ̀wọ̀n o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn agọ̀yìn wípé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe sórí àwọn ìtàkùn ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn, TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn, Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ sì má gbàgbé láti lè bá wa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like àwọn fọ́nrán wa, ẹ bá wa comment, kẹ́ bá wa share. Ojú tẹ́ fún wa kò ní fọ́, etí tí ẹ fún gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá lánàá kó tó dé ní tí a ò bá rí nǹkan kan tàbí tí a ò bá gbọ́ nǹkan kan ó máa ń nira fún wa láti jáde wá láti wá sọ̀rọ̀ torí àwọn nǹkan tí a bá rí tàbí nǹkan tí a gbọ́ yìí òun ni a fẹ́ ṣiṣẹ́ òun la fẹ́ sọ̀rọ̀ nílé lórí. Mo sọ nínú fọ́nrán mi kẹta sẹ́yìn sí kẹrin wípé Suberu Lobanika ó ń dúnkokò ikú mọ́ Kabasara. Ó ní kí àwọn ọmọ ìlú wọn tó bá ti rí Kabasara ibikíbi tí wọ́n bá ti rí kí wọ́n ṣá kí wọ́n gún kí wọ́n yìn níbọn. Èmi ń rọ ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá bá Kabasara pàdé nílùú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ tó wo Ògbómọ̀ṣọ́ tó wá fara rí lọ ọmọ àlè ni. Ẹni tó bá ṣe òkùnfà wíwá rẹ̀ ẹ lù mọ́ lúlù tọ́lọ́ wọn bá mú wọn kán rìlíìsì ọ̀tá àbọn. Mo ké gbàjarè sọ ọmọ Nàìjíríà pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá o, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbà wá, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbà wá. Lobanika Suberu Lobanika ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ile Ogbomoso ó ń dúnkokò ikú mọ́ Kabasara o. Mo post ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo rí ní orí post yẹn ni wípé àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jáde ni wọ́n sọ̀rọ̀ sábẹ́ post yẹn wípé àfi kí Kabasara kú o àfi kí ẹ̀wọ̀n pa Kabasara o. Ẹnì kìíní tó jọ̀gá wọn tó sì ń tẹnumọ́ òun ni Suberu Lobanika. Tọ́lọ́ wọn bá mú wọn kán rìlíìsì ọ̀tá àbọn. Ẹnì kejì Àwòdì Òkè, ẹnì kẹta Abdulateef Ọmọjagun Sunday ó pẹ̀lú àwọn tí wọ́n ń dúnkokò ikú mọ́ Kabasara. Àwọn èèyàn kan sọ pé kí ni ẹ̀rí mi, kọ́mẹ̀ntì yẹn ni mo gbé sí ojú fọ́nrán yìí kẹ́ ẹ máa wò ó torí pé táwọn kan bá ní àwọn mọ̀rọ̀ sọ àwa ní àwa mọ̀rọ̀ gbọ́. Tẹ́yìn bá mọ kọ́mẹ̀ntì tẹ̀ àwa mọ kọ́mẹ̀ntì yẹ̀ wò. Suberu Lobanika òun la síwájú yín tó fẹ́ pa Kabasara. Àwòdì Òkè òun ní kejì, Abdulateef Ọmọjagun Sunday òun lẹ́nì kẹta tó ń dúnkokò ikú mọ́ Kabasara. Torí ẹ̀ mo ṣe ń ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n gbà wá o.
ó fẹ́ pa Kabasara nítorí ìmáàmù Ògbómọ̀ṣọ́. Wọ́n fẹ́ ṣe Kabasara níjàmbá nítorí ìmáàmù Àgbà Ile Ògbómọ̀ṣọ́. Wọ́n ní kó má dá sí ọ̀rọ̀ àfa ẹ̀ mọ́. Wọ́n ní kó má tẹ̀lé àfa ẹ̀ mọ́. Wọ́n ní kí ló kàn ń bẹ̀. Ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti rí torí pé àwa ò lè má rí ká sọ pé a fẹ́ sọ o. Nǹkan tá a bá rí òun la fẹ́ sọ o. Nǹkan tá a bá gbọ́ òun la fẹ́ sọ o. Ìyẹn dúró bẹ́ẹ̀ lórí pọ́ọ̀sì tí ìmáàmù wa tí wọ́n fi gégùn fáwọn tí wọ́n ń sọ ìsọkúsọ nípa wọn. ẹ gbọ́ dáadáa èmi mi fi ọlọ́pàá kankan mú fámìlì wa níbi tí wọ́n ti ń ṣe mítìn níbi Ayélára. Tó bá wá ṣe wípé mo ṣe bẹ́ẹ̀ tí mò ń pa irọ́ pé mi ì ṣe bẹ́ẹ̀, Ọlọ́run gbogbo ojúbà 200 tí mo ti ṣe wò ó gbogbo ládá tó wà ń bẹ̀ tó lè jẹ́ kíyàn ṣorí eré tayé àti tàbíkíámà, Ọlọ́run mọ́ fún mi mọ́ fún àwọn mi. Ẹ̀hùn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì, gbogbo àwọn ègún àtèpè àwọn la'anat tó wà ní Al-Qur'an àtèmi àtàwọn ọmọ mi Ọlọ́run fún wa tó bá ṣe wípé mo lọ àrẹ́sì wọn tí mo dẹ̀ ń pa irọ́. Ṣùgbọ́n tó bá ṣe pé mi àrẹ́sì ẹnì kankan tí mi ìdẹ̀ lọ fi ọlọ́pàá mú fámílì mi kankan rí láti jọ tí mo ti dáyìí, gbogbo yejú èèyàn tó ń sọ bẹ́ẹ̀ pátá láàánà tọ́lọ́run tayé tàlìkíámọ̀ tọ́lọ́run fi sínú Al-Kùránì Ọlọ́run ní ọba wù. Suberu Lobanika lọ mú póòsì yẹn, ó ń sọ wípé nítorí Kabasara ń gba sálárì òun ò gba sálárì torí ẹ̀ lòun ṣe fẹ́ pa Kabasara o. So mo mọ gravity rẹ̀, mo mọ gravity mo sọ pé mo fi ń pè ní imposter mo mọ nǹkan tí mo ń sọ. Inú sàgbó gbogbo sí láwọn alágbára tó nílẹ̀ Nàìjíríà àtàwọn olówó rẹ̀ àti gbogbo ẹ̀ tó ń kó kalẹ̀ káàkiri yìí, kí ló fà tó fi le, kí ló tèkẹ́ láti fi pè mí lẹ́jọ́. Gbogbo tẹ̀ ń ná lórí Kabasara yẹn kò tó bẹ́ẹ̀ náà. Àwọn bloggers rẹ̀ mìíràn ló ti kó gbá wọlé. Kabasara ń gba owó oṣù ni. He's making money from you, kò ní choice. Mo sì bí pọ̀rí máa pọ́pọ̀ bàbá ńlá bàbá rẹ̀ dákò lè ṣe fídíò tí ò bá dárúkọ mi. Ẹ ò ní fún lówó. Èmi ò gbówó lọ́wọ́ àwọn èèyàn lórí rẹ̀ o. Kò sẹ́ni tí ń fún mi ojoojúmọ́ náà mo sì ń sọ. Ó nítorí pé Kabasara ń gbowó òun ò gbowó torí ẹ̀ ló ń ṣe fẹ́ pa Kabasara o. Ẹ wá pé kẹ́ ẹ bá wa bí lè pé owó wo ni Kabasara ń gbà, àwọn wo ni wọ́n ń fún Kabasara ní owó, receipt tó fi fún Kabasara lówó dà, aláàtì tó wọlé nígbà tó fún Kabasara lówó dà, òun dà kọ́ bá a béèrè lọ́wọ́ ẹ̀. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé lórí fọ́nrán yẹn ó ti fi wọ̀n wípé self interest tí Suberu Lobanika ní lórí pé afẹ́jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí wọ́n yọ Sheikh Dr. Tọ́lá Yunusa Ayilara II kúrò lórí ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí ẹ̀ ló ṣe ń ṣe nǹkan tó ṣe yìí. Ó ní òun ti gbọ́ pé ìmáàmù sọ̀rọ̀ òun gbà, ṣùgbọ́n nǹkan tóun fẹ́ ni wípé àfi kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó kúrò lórí àlefa ìmáàmù Àgbà Ile Ogbomoso yẹn. Tí ó bá ti kú òun bẹ́ẹ̀ òun ò ní padà lẹ́yìn ẹ̀ o. You think I will leave you free? I will not leave you scot free. No. Wallahi. Ẹ̀yin èèyàn wa, mo wá sọ fàkókò ìsọ fún wa wípé Suberu Lobanika ó ti ń dúnkokò ikú mọ́ ìmáàmù Àgbà Ile Ogbomoso náà o. Suberu Lobanika ó ti ń dúnkokò ikú mọ́ ìmáàmù Ile Ogbomoso o. Ó fẹ́ ṣe lóníbejì fún ọ̀gá àtọmọṣẹ́ o. Ó fẹ́ ṣe lóníbejì fún àáfàá àtọmọ ilé kéwú o. Kabasara ló kọ́ dúnkokò ikú mọ́, ó títí wá dúnkokò ikú mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Àbí kí ni túmọ̀ wípé òun ti gbà yí pé ọmọ ilé ni ìmáàmù Ògbómọ̀ṣọ́, ọmọ Ayélára ni, ṣùgbọ́n nǹkan tóun fẹ́ ni pé àfi kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó kúrò lórí àléfà.
ó ń sọ ní sọ yìí pé tí wọ́n bá kó mbẹ́lẹ̀ rọ̀ wọ́n á kó mbẹ́lẹ̀ lé. Suberu mo fà kọ́kọ́ yìí sọ fún ẹ pé lórí ọ̀rọ̀ tó ń sọ yìí ó máa ṣẹ̀wọ̀n o. Suberu Lobanika ó máa fi aṣọ péńpé roko ọba o. Suberu Lobanika ìyàwó àtọmọ ẹ̀ wọ́n máa gbóúnjẹ fún ẹ lọ́gbà ẹ̀wọ̀n o. Suberu Lobanika àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n máa ṣàbẹ̀wò fún ẹ ní ọgbà ẹ̀wọ̀n o. Torí pé àkọ́dá orókò dàbí àdàgbẹ̀yìn bá ṣe máa pariwo rẹ̀ títí ìjọba máa fi gbọ́ máa sọ̀rọ̀ báyìí máa ṣe fídíò mọ́kànlélógún lórí ẹ̀. Ìjọba àpapọ̀ àgbọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àgbọ̀ yìí pé oní ò fẹ́ pa Imam Ogbomoso Ati Kabasara o. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ṣèyí ọmọ Ogbomoso mo dúpẹ́ lọ́wọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ lágbára Ọlọ́run ọba òòrì ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ òun. Ṣèyí ọmọ Ogbomoso ọ̀kan lára àwọn blọ́gà tó ń tẹ̀lé àwọn ará abíyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nísìnyí Ṣèyí ọmọ Ogbomoso ti rí ìmọ́lẹ̀ kurukuru tó kó sórí kòtò tí wọ́n lérò pé ọmọ Ọlọ́run máa kó sí mọ̀nàmọ́ná ti ṣe ṣàrà. Ọmọ Ọlọ́run ò kó sí kòtò, ẹrú Ọlọ́run ò kó sí kòtò, ìmáàmù tọ́lé ò kó sí kòtò. Ṣèyí ọmọ Ogbomoso ti rí i pé irọ́ ńlá làwọn pípù yìí ń pa, rìkìṣí ni wọ́n ń dì, ọ̀tẹ̀ ni wọ́n ń tẹ̀, gbogbo ẹni tó bá dẹ̀ tètè láyé yìí ọ̀tẹ̀ ló máa tẹ̀ mọ́lẹ̀. Ṣèyí ọmọ Ogbomoso ó yà kó láàrin wọn, ó kúrò nínú òkùnkùn ó wá bọ́ sínú mọ́lẹ̀. Mo rí póòsì tó póòsì ó gbé ọba wa Gandhi báyìí kádépẹ́ lórí, ó gbé ìmáàmù tọ́lé báyìí ìmáàmù òwúlẹ̀ gbogbo Ile Ogbomoso Ṣéhù ó wá kọ síbẹ̀ yìí pé kí láàfin kan báyìí ṣe bẹ́ẹ̀ ti rí póòsì yẹn olóríire ọmọ ní Ṣèyí ọmọ Ogbomoso yìí o, ọmọ tó ṣe é mú yọgàn ni o. Lágbára Ọlọ́run ọba Ile Ogbomoso á gbé ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ ọ̀bàyéjẹ́ nílé Ogbomoso yìí Ile Ogbomoso á lanu á sì gbé gbogbo wọn mì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀bàyéjẹ́ ní Ogbomoso yẹn Ile Ogbomoso á lanu á gbé gbogbo yín mì àti ẹ̀gbóhùn yín mọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí. Nígbà tẹ́ rí i pé afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ oníkálukú yìí ti lọ wábì kan jókòó sí, kò ní dáa fún yín kò ní dáa fún wọn yín. Mo sọ fún yín kò ní dáa fún yín kò ní dáa fún gbogbo àwọn tó ràn yín ṣẹ́ dé tòrutòru. Gbogbo yìí ti lọ mélòó ẹ ò tó bẹ́ẹ̀ wàláhì tàláhì sí wọn bí láyé lásìláwà ẹ ò tó snuff tó ń fẹ́ sí mú mélòó tàṣe ṣáàtọ̀ ń fi sórí ahọ́n mélòó ni yín ẹ̀yin kẹ̀ ẹ̀yin pàǹtí ẹ̀wà ẹ̀yin tí ẹ ò mọṣẹ́ ẹ̀yin blọ́gà tó ń ránṣẹ́ dé tòrutòru. Ní ìsinyìí àwọn Yorùbá máa sọ wípé máa wú ẹ kágbó ẹ̀yin ẹ̀ ló máa kọ́kọ́ fi wọ́ o, ẹ̀yin ẹ̀ ló máa kọ́ lápá. Ẹ ti wá bójú ara yín jẹ́ nígbà tọ́rọ̀ bá wá sẹ́tù báyìí ibo lẹ fẹ́ fojú sí o, ẹ̀yin ọmọ àlè Ògbómọ̀ṣọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ kò sí láàrin yín mọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ti kúrò nínú òkùnkùn ó ti bọ́ sínú mọ́lẹ̀. Torí náà mo ṣe wá ń ṣàdúrà fún ẹ pé Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ láti àkókò ìlọ ìgbà ọ̀tun ayé ọ̀tun ti dé báyìí ó yá kó máa tẹ̀síwájú ó rí bẹ́ẹ̀ kò yí padà láwùláwà lákùúwátà ilà àbílà àlìlẹ̀ azim. Ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrì ẹ bá wà pín fọ́nrán yìí kódélé kódóko kíjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n rí pé Suberu Lobanika Àwòdì Òkè àti Abdulateef ọmọjagun Sunday wọ́n dúnkokò ikú mọ́ Kabasara nígbà tí Suberu lásán tó ń dá dúnkokò ikú mọ́ Imam Agba Ile Ogbomoso. Kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa. Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.